this is one thing. If someone or Moses was down, they will only say this. Lift up your two hands. Lift up your two hands. Declare to God how great He is in your life. I will put back into the body. Begins to be worked now. Baba, kí ló bá sọ ìyàwó mi? Gbogbo títóbi ni wọ́n, olùpèsè ni wọ́n, aláàánú ni wọ́n, òbí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n. Àsìkò táwọn èèyàn di ẹ̀rí tí wọ́n múlẹ̀, ìwọ ló gbọ́dọ̀ di ẹ̀rí tiẹ̀ mọ́. Baba, bọ́lá ti wù ló lé tọ́ lórílẹ̀-èdè yìí. Àwọn ọmọ kìíní àwọn aṣáláì ní ibi àwọn àtàwọn olùdó bá sọ ní ìṣẹ̀lẹ̀ sí ọba yìí. Ṣùgbọ́n àwọn tó bẹ wá wọn kì yóò ṣáláì ní ojú dára. Torí náà ni mo ṣe sọ̀rọ̀ àṣẹ gbogbo orílẹ̀-èdè àti ọlá ibẹ̀. Olúwa tọrọ ọwọ́ wa máa bá Olúwa sọ̀rọ̀. Máa sọ bó ṣe tó. Ìwọ́n tó sọ ọ́ yàgò. Ẹnu mi lè Samaria. Ìwọ́n tó wí ló bẹ̀ sí kẹ́kì. Àwọn tó mi sí padà. Ẹ lọ sí àdéṣù wọn. Olúwa ni mi máa dé. Mo fẹ́ àmì. Mo fẹ́ àmì. Mo fẹ́ àmì. Mo fẹ́ rí àmì. Ọmọ pariwo lórí tó wà. Wọ́n sì ayé ara rẹ̀ wọ́n ti ká. Mo fẹ́ rí àmì. Mo fẹ́ rí àmì. Àlà kọjá. Ẹbí mi ò ní pọ̀ sí. Ìfọwọ́ epo wa. Àṣà jáde. Àwọn wọlé. Ó jẹ́ wọ́n yọ̀ wá. Ọkọ̀ yóò ní ṣẹlẹ̀. Ẹbí ò ní pa. Àwọn ọmọ ṣe kọ̀ọ̀ yẹ. Ẹbí ò ní yọ̀ kí. Sọ̀rọ̀ máa kọ̀ yọ̀ kọ̀. Ìṣèlú máa bí lọ́wọ́ lọ́wọ́. Máa bí ọ̀rọ̀ mi wá dúpẹ́. Sọ̀rọ̀ àpọ̀ wá sọ̀rọ̀. Wákàtí náà lálẹ́. Ìwé àtọ̀. Ní ọwọ́ lè rú ẹ̀. Bàbá Olúwa sọ̀rọ̀. Ìwọ tí a lè ṣí àwà. Bàbá Olúwa sọ̀rọ̀. Ìdèmọ́rọ̀ dára ẹ̀. Ọ̀túnmọ́rọ̀ tú ẹ̀. Ìwọ tó ń la ìbí júlá. Ìwọ tí a yẹ kọ̀ọ̀kọ̀ ẹ̀ nílé. Bàbá Olúwa sọ̀rọ̀. Wákàtí náà lálẹ́. Thank you, Father. Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' name we pray. Only one big for the Lord by the one mayor. Once you By fight the one we don't sit wrong. man on quickly. About to go to some maybe. Hear what I declare. To us every day, about to go to that country. Continue to get water. Once you beg it out, Then we don't wait. let it get to see you. Continue to get water. Ẹ̀sọ́ bẹ́ẹ̀ máa jẹ̀ wọ́. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó bí ń ta ẹ̀. Ẹ̀dúrà àdúrà kẹsàn-án tẹ̀ bá. Continue to get water lọ́dọ̀.
His neck monster. This is how
miracle begins to happen. All the authority of pastor is a word to do this. You have not asked someone like you. No. Maybe I will not accept this. After 11 months, you wrote it yourself. That is at fault before God and man. The people who are not doing they stop it. Because someone doesn't decree. It's not more than someone that live on heart and decree. Don't play with somebody that is praying. Even though he is talking and at the same time laughing. Who is the person that authority is I've got to a point where I'm laughing. Anybody. That bring power to someone is the Lord's Supper, Holy Communion. By then, he break the bread. Take this and eat. This is the new covenant that is body unto my body. The reason I know that sickness will not kill me is that I cannot do without partaking in his body. Put it to him. I will take out of him. And he will give it to us. So within yourself, you have not prayed enough. Don't look down. And is coming to me. Something that I return with this God. Something another reality is reality. And it's bigger. Let's go that now. That is what I want to say. If Baba every day in the day, they want to observe 1 hour. Ní àsìkò àdúrà, bàbá dìde ní aago 12, wọ́n fi lè fò dánú kan, wọ́n tó kó oúnjẹ àgbà. Tó bá tó bèèrè fún ẹni ṣe àdúrà ní wọ́n bá wà ó nínú ilé ẹ̀ agbógbọ́dọ̀ lù gbà. 3 o'clock agbómọ̀lù wọ́n gbàdúrà yẹn ní 4. Every prayer 6 o'clock agbógbọ́dọ̀ lù wọ́n gbàdúrà yẹn ní 7. 9 o'clock agbógbọ́dọ̀ lù wọ́n gbàdúrà yẹn ní 8. Every 3 hours. Wákàtí mẹ́ta ni wọ́n gbàdúrà nílé Babalọ́lá. Something did not just happen ordinarily. And this is Babalọ́lá lẹ́gbẹ̀ẹ́ January tọ́lá ti jẹ oúnjẹ ọdún tọ́lá ogori òkè lọ́nà yẹn o dẹ̀ ní 41 days lótóbi. Àárín ọdún ogori òkè lọ́nà yẹn o dẹ̀ ní 41 days lótóbi. Tọ́ba tó bá di òpin ọdún ogori òkè lọ́nà yẹn o dẹ̀ ní 41 days. Ẹ wá yọ 40 times 3 àti 1 hour prayer daily. This Babalọ́lá is 3 times. Christ Babalọ́lá grace is orí ọ̀fẹ́ ni lọ́sọ̀ Babalọ́lá was made available through prayer. Eléyìí tí ó rí gbà nípasẹ̀ àdúrà. Gbogbo ara desire orí desire ni àkọ́bẹ̀ fún sí nínú wa nítorí pé a lè move beyond desire. Many of us we desire to become but we could not progress because we do not accept. Gbàdúrà lọ ní Ọlọ́run ajẹ́kọ̀ọ́ wa mọ̀ pé o gbàdúrà pé. The level you pray tonight is that God will make you to know that you are not praying.
wọn ìpè ní ìráyè kò bí ibi tó ti gbàgbà yẹn ibi tó ń wọ̀ ọ́ yẹn kò lè yọrí kò mẹ́ ó ń tún ìbọ̀rọ̀ nínú àdúrà ákàtìfù yẹn ni wọ́n gbà tí wọ́n sọ pé bàbá ẹ̀ wọ́n lẹ̀ bọ́lẹ̀ ẹ̀ wà ń bẹ̀ gbogbo tó yẹ kẹ́ wá ṣe lónìí ni ákàtìfù ara yín. The angry that one of my father called after he was having an encounter, he took it to many people and it was wonders in their life. It's not about ẹgbẹ́ ká wá ṣe báyìí à ń bọ̀ látòrí òkè ọgbọ̀n ọjọ́ náà téèyàn bá wọ ìdè láìjọ ayé babalọ́lá ó yẹ kó fọwọ́ lójú. When you look at it compared to the life of Papa, it's supposed to cover your face. Tá a bá fẹ́ kọ́ọ̀rù ṣe kẹ̀kẹ́ nínú tiwa ẹ̀sà the generation have not prayed. Ìran yìí a ò tí ì gbàdúrà rárá. When we preach. Ṣùgbọ́n àwọn wàásù. Oh, preaching is very very easy. Àwọn wàásù lọ́pọ̀lọpọ̀. Olúkúlùkù ènìyàn lè wàásù. Bẹ̀rù kàn pé. Ṣùgbọ́n talẹ̀ tó lè sàn ìdílé yí àdúrà. Lẹ́yìn inú gbogbo tó wọlé àkórí àti ọ̀tá ọwọ́ àwọn alágbàlẹ̀ kọ́kọ́rọ́ rẹ̀ wá. The door that opened, the key that opened the door of every door in our world is the hand. Bọ́lá Adébẹ́ bẹ́ẹ̀ ló bá rí. That is how it is. Kọ́kọ́rọ́ ayọ̀ tí ayé tì mọ́. The key of joy that the enemy has Ọkọ̀ bá ìsìn àdábìnrin kò sílẹ̀ fún ayọ̀. So now, I don't mind. Ohun tí mo kàn sáà fẹ́ ni pé kí ọlọ́run mi kó sàṣẹ ẹni tó lè dúró de olúwa. What I desire is that my God will make us to be someone that wait for the Lord. Ìgbésẹ̀ kò kọ́ ni ojú afọ́jú ríran o. Òun kọ́ ni òkú títí o. Ìgbésẹ̀ kò ní àti dúró. Ẹ̀bùn tó dára ní ìtura àti olúwa. Before the Lord. Ẹ̀rẹ̀ ni mí jẹ́. And remain there. Ṣé nígbà tí ohun gbogbo ayé bá ń fà ọ́ oúnjẹ aṣọ wíwọ̀ ìfarahàn àwọn nǹkan tí a yẹ ìyẹn ní pressure police. That is the greatest pressure. Why things of the world are drawing you? Àmọ́. But. Gbogbo wọn kì í ṣe àfọ̀. All this is not in vain. Ibẹ̀ ni àwọn tó ti kú tí bá àwọn tó wà láyé kàdé tí wọ́n ti yọ ń kọ̀ mú tí wọ́n lè jíjí àwọn nǹkan tó bá ní orí ọ̀fẹ́ láti ka àwọn ìwé mímọ́ Ọlọ́run bíi Luke chapter 17 àti àwọn ìwé mímọ́ mìíràn wà ní àwọn tó fẹ́ gbàdúrà Bíbélì wípé ó lè yá nígbà tí wọ́n ṣe bọ̀ wọ́n ní ojú wọ́n ṣe ó ní àwọn èèyàn lè mójú ojú ẹ̀ mọ́ ìdí ló fà á. Ó bọ̀ ń wá sọ̀rọ̀ olùfà ó ti bá mi sọ̀rọ̀ àmọ́ ní ìsìn mo fẹ́ rí ọ náà pé ìyẹn rí olúwa ìsọ̀kalẹ̀ ibìkan tó wà ní olúwa tó wà ní ọmọ sí ẹ̀. Báwo tó ń bọ̀ ẹ̀ tó sára rẹ̀? Ọlọ́run ṣe lọ́dún ìkọlù máa ṣe lọ́dún tó wọ́n. Àmọ́ ìfọ̀kì tó sọ̀rọ̀ ẹ̀. Ọwọ́ ni láti àwọn tó wáyé lẹ́yìn. Ibi tó fi ogun ayé rẹ̀ sí ni láti ayé. Ó ní padà lọ́wọ́ ewu. Sọ pé ọ̀rẹ́ di aládùá. Yes, sir. Orin tó bá yọ níta ló jẹ́ káládà ní ọmọ pé ilẹ̀ lọ. Ìgbà wo ló sùn lọ? Torí òṣèlú pa nígbà tó lọ. Ìlú ara wọn nira yìí sí ẹtì wọn. Ó kàn wọ́n sì ló lọ sùn. Òun lọ jẹ́ kó wọ́n pè á ẹ̀dá kò ilẹ̀ lọ sí. I would make a prayerful person to know that the day is praying already. So, ìtàkùn ìtọ́jú ẹ̀sítàkùn ọ̀yà ṣẹlẹ̀
Watching this video.